أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه وجميع من والاه، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدا عبد الله ورسوله. اللهم صل وسلم وبارك عليه وعلى آله وأصحابه وجميع من تبع سنته وسلك مسلكه إلى يوم الدين. أما بعد، أيها الإخوة في الله، السلام عليكم ورحمة الله تعالى وبركاته. ليكن في علمكم جميعا أن أصدق الحديث كتاب الله، وخير الهدي هدي محمد رسول الله، وشر الأمور محدثاتها، فإن كل محدثة بدعة، وكل بدعة ضلالة، وكل ضلالة في النار. وبو جماعة أدوك فلون atọrọ ìkẹ́ Ọlọ́run àti ìgẹ́ Ọlọ́run fásíwájú wa, ọ̀gá wa, olólùfẹ́ wa, Ànábì wa Muhammad. Ìkẹ́ Ọlọ́run àti ìgẹ́ Ọlọ́run tí a tọrọ fún Ànábì, Ọlọ́run jẹ́ ó bá ara ilé ẹ̀, kó bá wọn sàhábà rẹ̀, gbogbo àwọn tí wọ́n tẹ̀lé wọn pẹ̀lú dáadáa, Ọlọ́run jẹ́ ó kárí àwọn náà. Ìkẹ́ ìgẹ́ yìí Ọlọ́run jẹ́ ó kan àwa náà, Ọlọ́run kó sí àwa náà lẹ́ni ire, iṣẹ́ ire, ìwà ire, ọ̀rọ̀ ire, ìrìn ire, ìṣesí ire, èyí téèyàn fi jẹ́ ní ire, Ọlọ́run kò fi rọ̀ wá lọ́rùn. Gbogbo àwọn tí ó wà lẹ́yìn tiwa, ìkẹ́ ìgẹ̀ yìí kó kan àwọn náà lópin ìgbà tí àwọn náà bá ń wà lórí dáadáa, tí wọ́n sì ń wà lórí déédéé. Ọlọ́run jẹ́ ó máa lọ bẹ́ẹ̀ tí ó fi dijọ́ àlùkìyámà. Ní òní pẹ̀lú ògo Ọlọ́run, àwọn èèyàn ń béèrè wọ́n sì ń pè mí káàkiri ó pé ní ọdún tó lọ mọ́ a sọ̀rọ̀, a báwọn èèyàn sọ̀rọ̀ lérí àṣepọ̀ tí ọkọ àti ìyàwó àti tí ń da ẹbí rú àti ṣàlàyé tí ń tún ẹbí ṣe. ó pé ní àìtí ìyẹnjú ọ̀rọ̀ báwo ni àwọn ti fẹ́ bímọ rẹ̀. nígbà tá a bá yanjú tọkọ bí ó ti ṣe pẹ̀lú ìyàwó, tá a sì yanjú ti ìyàwó bí ó ti ṣe pẹ̀lú ọkọ, wọ́n wá ń béèrè pé ìrìn àjò wo làwọn rìn, kí làwọn ó ṣe, bó làwọn ó ti ṣe tí ó fi jásí pọ̀ ọmọ táwọn fẹ́ bí náà, ọmọ náà jọ máa rí. tẹ́ẹ̀tẹ́lẹ̀ rí ọ̀rọ̀ wà láyẹnjú bọ̀ nínú Ramadan yìí, òun sì ni mo ní láníyàn láti yanjú nínú Ramadan yìí. àmọ́ gbà tí béèrè pọ̀, tí wàhálà pọ̀, mo dẹ̀ ṣàlàyé fún wọn pé ọ̀rọ̀ náà mo ti yanjú ẹ̀ rí. wọ́n láwọn wá wọn sí ìdí rẹ̀, àwọn ò ríra mọ́, kò sí ń ta mọ́, pé kí n dákun, ẹ̀bẹ̀ wá pọ̀, wàhálà pọ̀, pé kí n tún ọ̀rọ̀ náà yanjú. ìrìn àjò wo ni, báwo làwọn ó ṣe, bó o lè sí ní káwọn ó ṣe táwọn ó fi bímọ rí. ajásí pọ̀rọ̀ ni ìdáhùn àwọn èèyàn á dáhùn sí, ọ̀rọ̀ ni á sì sọ bí ṣẹ̀ríà Ọlọ́run ti sọ, á sọ bá Nábì wa Muhammad sallallahu ta'ala alayhi wa sallam bó ti yanjú ẹ̀. èyí tó bá ṣe déédéé tọ́lọ́run tà Nábì bẹ́ẹ̀, alhamdulillah. èyí ọba kù díẹ̀ káàtó, mistake tọ̀dọ̀ tèmi nù. ó sì bẹ́ẹ̀ lọ́wọ́ ọba àlekí ọlá, gbogbo yaba kù sí Ọlọ́run kò tún wá sí níbẹ̀. bí wọ́n ti béèrè wọn ò jẹ̀bi, kí ni ó jẹ́ wọn jẹ̀bi? ọ̀rọ̀ ọmọ òfúyẹ́ nígbèsí ayé. sẹ́rí mo bẹ́ẹ̀ lọ́wọ́ ọba àlekí ọlá, gbogbo ọmọ tá a ti bí Ọlọ́run jẹ́ wọn jọ máa rí, àwọn èyí tá a tún máa bí Ọlọ́run jẹ́ wọn jọ máa rí. ìyẹn lè wáyé kó sí ẹ̀mí kó sáyé, kó má nítumọ̀, kó má jẹ́ èèyàn. bí ọba àlekí ọlá bá fún lọ́mọ gidi, gbogbo bí wọn ò ti gbó kọ bàbá ni wọn gbó pẹ́ gbogbo ẹ̀. àbí àwọn èèyàn kan bẹ tí wọ́n jẹ́ èèyàn lù yìí, tó jẹ́ pé bàbá wọn àmọ́ wọn, ìyá wọn àmọ́ wọn. nígbà tó ń wá jẹ́ èèyàn tán, òun lọ́wọ́ kó bàbá rẹ̀ jáde, ló kó yẹ jáde. wọ́n wá ní ẹ̀mẹ́ni ọmọ bàbá ṣe fún lágbájá nù kálukú, òun ló bímọ òun, ẹ̀mọ̀ yá ti ń lọ òun ni ìyá afa àwọn àgbà báyìí nù ìyá afa nù
ọlá akọ́mọ òun jẹ́ èèyàn ló fi sọ baba lóko rí ló fi sọ̀yà lóko rí nígbà tí ọlọ́run fẹ́ sọ ntọ́jọ́ nínú alukur'an ọlọ́run ní almalu walbanuna zinatul hayati dunya owó àtọmọ àwọn méjèèjì ní ọ̀ṣọ́ ayé abẹ́rẹ́ wọn bá lè kí ọlá níbi tá a dé yìí gbogbo àgàn lọ́kùnrin tọ́lọ́hún ìtì ìbùn lọ́mọ àti àgàn lóbìnrin tọ́lọ́hún ìtì ìbùn wọn lọ́mọ ọlọ́run dákun mọ́sá ṣe wọ́n lọ́ṣọ̀ọ́ ọmọ ọlọ́run kò ṣe wọ́n lọ́ṣọ̀ọ́ ọmọ ọmọ òkèrè jẹ̀mọ́ ọmọ kóyì bániláwùjọ ni tọ́bajọ́ máa rí ló fi jásí pé yẹn gbọ́dọ̀ wádìí bó o ní ṣe é ọ̀nà wo ní rìn bó o ní yẹjú ẹ̀ tí fi bí ọmọ rí torí téèyàn bá bí máa rí yóò padà sọ ni ló kọrí láwùjọ ọmọ òkèrè jẹ̀mọ́ ọmọ òkèrè nínú sẹ̀ríà Islam gbogbo ẹni tí jogún bí ẹ̀gbọ́n gbogbo ẹni tí jogún bí àbúrò gbogbo ẹni tí jogún bí ẹbí bàbá gbogbo ẹni tí jogún bí ẹbí ìyá béèyàn bá ti bímọ gbogbo àwọn ènìyàn ológun tí wọ́n jẹ mọ́ ọmọ lókù tí ó jogún ẹni ẹ dákun ẹni Ọlọ́run wá kẹ́ tó fi gbogbo ayé sọlá tó fi gbogbo lẹ̀kọ́lé tó fi gbogbo báńkì sówó tí ọ̀wá bímọ láyé ǹjẹ́ kó ṣòfò báyìí jẹ̀mọ́ ọlọ́mọdé asòfò ọlọ́mọdé asòfò béèyàn bá ti bímọ èèyàn díẹ̀ nú ẹni tí jogún lókù tí ó jogún lábẹ́ ìṣẹ̀rí Ọlọ́run sẹ́ẹ̀sì rí kọ́mọ ó jogún ẹni dáadáa ni nínú ntọ́lọ́hún ọba gan ń sọ ní alukur'ani ni kódà àwọn anabi Ọlọ́run tí wọ́n ti bímọ àwọn náà ń sọkún pé Ọlọ́run bùn mí lọ́mọ tí a bá wà tọrọ ọmọ tán wọ́n máa sọ pé ní ọmọ tí ó jogún mi ẹ lọ wo suratu Maryam tọ́lọ́hún sọ pé kaf haw yaw ain sad dhikru rahmati rabbika abdahu zakariya idh nada rabbahu nidaan khafiya qala rabbi inni wahana al-'azmu minni واشتعل الرأس شيبا ولم أكن بدعائك رب شقيا وإني خفت الموالي من ورائي فكانت امرأتي آخرة فهب لي من لدنك وليا يرثني ويرث من آل يعقوب واجعله رب رضيا كنت معي كاف هاو ياو عين صاد والله من طبع لنك بالوين ذكر رحمة ربك عبده زكريا Ọlọ́run ní ìwà nẹ́bí jíé Ọlọ́run fẹ́ rán ọ létí ẹrú rẹ̀ kan ti ṣe Zakariya ìdìnnàdà rabbahu nígbà tí ń pe Ọlọ́run ọba rẹ̀ nidaan khafiya pípé pẹ̀lẹ́ 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 sẹ́ni bí àyà ń ẹ̀kọ́ kan wà ń bẹ̀ èyí máa ń ṣàdúrà kọ́ máa ké mọ́lọ́run kọ́ máa gbé ṣé lẹ́yìn ọba ṣàdúrà yóò máa pọ̀ Ọlọ́run pẹ̀lú pẹ̀lẹ́ pẹ̀lẹ́ ìdìnnàdà rabbahu nidaan khafiya ń pè pẹ̀lẹ́pẹ̀lẹ́ ní wọ́n ń pè qala rabbi inni wahana al-'azmu minni ó ní rabbi ìwọ bá mi o wahana al-'azmu minni egun mi ti lé ìtumọ̀ ẹ̀ ní pé bí mo ti rí lọ́dọ̀ ìrí bẹ́ẹ̀ mọ́ àgbà ti dé washta'ala ar-ra'su shayba gbogbo erí mi ewu ti gbabẹ̀ fahabuli min ladunka waliya wá bùn mí lọ́mọ ọmọ rẹ̀ bùn mí lọ́dọ̀ rẹ̀ anabi Ọlọ́run o Zakariya nu nígbà tí ọ̀rọ̀ ọmọ bí ń sunkún ọmọ kẹ́ ẹ lè mọ̀ pé bíbí mọ̀ fúyẹ́ nígbà tó wá tọrọ ọmọ tán ó ní fahabuli min ladunka waliya ọmọ rẹ̀ ní òbùn mi kọ̀ wá dàdó síbẹ̀ ọ wá ní yarithuni ọmọ tí ó jogún mi gbogbo ẹni tó jẹ́ èèyàn láyé ní bẹ́lẹ̀ nǹkan ọmọ ojogún òun àfihàn bú àfa àtọ́ba ní tùmọ̀láyé yóò máa bẹ Ọlọ́run kóun náà bímọ tí ọjà àfa gbólówó bá jólówó láyé yóò máa bẹ Ọlọ́run kóun náà bímọ tí ó jólówó bẹ́ẹ̀ bá jó nípò láyé yóò máa sáré bóun ó ti kó lérí ipò tọ́mọ ó jogún ipò àwọn tí èbẹ Ọlọ́run kọ́ ọmọ ó jogún wọn àwọn oníṣẹ́ ẹbú ní bí ó lè bí ó ń jìbìtì bí ẹni tí ń ṣe 419 gbogbo àwọn eléyìí ń tẹ́ bá sọ pé tọ́ ní tó ń ṣe yọ ọmọ rẹ̀ ó jogún rẹ̀ yóò ní mo gbẹ mọ́ àmọ́ gbogbo ẹni rẹ̀ láyé wọ́n bẹ lọ́n pé kọ́lọ̀ ń jọ mo jogún àwọn ni anabi Zakariya ni waliyan ọmọ dáadáa ọmọ rẹ̀
yarithuni tí ó jogún mi wa yarithu min ali yaquba tí ó wà lọ lè jogún látara fámìlì anabi Yakub kí ni ń bẹ lọ́hùn bẹ́ẹ̀ wọn kọ bẹ lọ́hùn kí olówó owó kọ́ o ọlá kọ́ o ń bẹ lọ́hùn pé bọ́lọ́hùn ti sòun lánàbì kọ́ ọmọ tóun ó bí náà kó jogún ìjà nàbì bọ́lọ́hùn ti wá sàwọn ọmọ Yakub tí gbogbo wọn jọ máa rẹ tí wọ́n sì jà nàbì ọlọ́hùn kọ́ ọmọ tòun náà ọjọ́ máa rẹ kọjá nàbì ọlọ́hùn kẹ́lẹ̀ wó pàtàkì ọmọ Sakariya kọ̀kọ́ jà nàbì òun gbà fún tọ́lọ́nsì rárá ntún bẹ́ẹ̀ náà ni pé mo fẹ́ bímọ ọmọ rẹ nísìbí tí o tún jogún mi sẹ́ẹ̀rí àwọn nǹkan kan bẹ tọ́ba dọjọ́ alẹ́ tí àgbàlagbà máa ní bùkátà sí tí ọ̀sẹ́ni tó yẹ kó ṣe fún tínú rẹ̀ òfin ní ìbàjẹ́ jọmọ tóbi lọ gbogbo wa nísìnyí àlàáfíà ń bẹ lára wa à ń dìde à ń wọ tọ́ílẹ̀tì pẹ̀lẹ́pẹ̀lẹ́ là ń tọ̀ à ń dìde à ń lọ lè yàgbẹ́ tọ́ba dàsìkò kan àgbà ó dé kọlọ̀njẹ́ mi kó wọ́gùn gbàgbà bá wá dé yóò di pé bàbá fẹ́ tọ̀ ẹ tábà fún bàbá màmá fẹ́ tọ̀ ẹ tábà fún màmá ǹjọ́ wa bọ́ sí i kọ́mọ ọlọ́mọ ọmọ yọjú wa bẹ́ẹ̀ bá bó ń bàbá ṣé ń tọ́ dáa ni kọ́mọ ọlọ́mọ kọ́mọ tábà fún yẹ̀wò níyà àmọ́tọ́ ẹ fọ́mọ rẹ ní kí nínú tiẹ̀ ló ṣe yóò tún lọ́mọ mi ń ṣe kí ni ń tọ́jú mi ọ̀sẹ̀ tó lè ṣerú kò yí tọ́jú ọmọ lọ lẹ́yìn fi ma pàtàkì ọmọ bẹ́ẹ̀ yẹn bá wá bímọ tí èso ọmọ rí ṣé yóò ṣe fún un tẹ́yìn bá bímọ bú yóò rà rí gbẹ̀yìn ni ọlọ́mọdé ara rí anabi wa Shu'aibu nu aleyhi salatu wa salam ẹ̀ràn ní dàjẹ́ nígbà tó dọjọ́ alẹ́ dé tí anabi Shu'aibu ò lè dáná jẹ mọ́ àwọn ọmọ rẹ̀ bìnrin méjèèjì ni wọ́n tẹ́wọ́ gbàtẹ́ tí ń ṣe tí wọ́n bá ṣe kálọ́ba lọ́kùnrin ni ọkùnrin lọ́yọ̀ ṣe ló fi jásí pé ẹwà àwọn tọ́lọ̀ ń ṣe léèyàn tí wọ́n lówó tí wọ́n ń kọ́lé iṣẹ́ bí wọ́n bá ti ń dàgbà ibo ni wọ́n fọmọ wọn sí èdè ìkó wọn ni pẹ̀tọ́ ẹ̀yà máa mọ́lẹ́jì kọ́mpìnì yìí tí ọba bí mata ni ọba ti sí bẹ́ẹ̀ ló fi jásí pé fàgbà bá ti ń dé àwọn nǹkan kan bẹ tí èèyàn máa ní bùkátà tó ṣe pọ́ ọmọ ní òsè kò sẹ́ni tí ó lè ṣe pàtàkì ọmọ òfúyẹ́ jẹ̀mọ́ kọ́lọ̀ ó sì sọmọ lọ́mọ rí kì í sáwàdà sẹ́rí gbogbo èyí tà ń sọ alátẹ̀kan yìí kọ́mọ ó fún wa lókìkí kọjọ́ sọ fún wa kọ́mọ ó jogún wa ń gba bá da dúkìá lẹ̀ kọ́dásìkò tá a dàgbà tá a ní ìdí tọ́jú ọmọ ká máa rí tọ́jú ọmọ gbogbo eléyìí ni èèyàn wà láyé ń jàǹfààní ọmọ láyé nu tọ́ba wa di pé èèyàn kú tán náà àǹfààní ọmọ òfúyẹ́ ẹni tó bá fi lè kú tí ọlọ́mọláyé ó tún ṣọ́ọ̀tì anabi wa Muhammad gbọ́n tó sọ ni ó ní idha mata ibnu Adama inqata'a anhu amaluhu illa min thalath ó ní tọ́mọ anabi Adama bá ti síwọ́ ọsẹ́ báyìí tó kú gbogbo ọsẹ́ tí ń bábọ̀ tí wọ́n máa fi kọ́ lọ́dá fún gbogbo ẹ̀ dúró nǹkan mẹ́ta ní ó kù nígbà tí ó wàá ka mẹ́tẹ̀ẹ̀ta ó ní sadaqatun jariyah sàárà tí ó máa lọ tí ò ní dúó kì í ṣe bá máa ṣe sàárà njojúmọ́ ò ní ń wí o ìtumọ̀ sàárà tí ò ní dúó bí kéèyàn kọ́ mọ́sálásí ló kọ́ ọba rẹ̀ ló kọ́ ya rẹ̀ èyí tí bókùnù bí kéèyàn gbígi kí wọ́n máa jèso ńbẹ èyí tí bókùnù bí kéèyàn ra jẹnẹrétọ̀ sí mọ́sálásí kọ́ máa ṣiṣẹ́ èyí tí bókùnù bí kéèyàn gbé bọ́ọ̀lù kí wọ́n máa pọn mímbẹ̀ lára àdúgbò tí wọn ò ti rómi mu èyí tí bókùnù èyí ò ní wọ́n ń dọ́gbọ́n pè ní endowment oore tẹ̀yìn ó ṣe tí ò ní tán tálùbáríkà rẹ̀ wọ́n máa lọ bá òkú ní alkiyama ní sàárè èyí òun là kọ́kọ́ tí ó gbókù bá kú tán nígbà tí ànábì ọkà nǹkan ẹlẹ́ẹ̀kejì ó ní al-ilmu alladhi yuntafa'u bihi ìmọ̀ tó kú yẹn mọ̀ tó fi kọ́ọ̀yàn táwọn èèyàn wá ń sàǹfààní lára àmọ́ bí ẹni ọkọ̀ọ̀yàn kéwú bí télọ̀ tọkọ ọmọ níṣẹ́ bí alákọ̀wé tó yanjú tọkọ ọmọ níwèé tó ọmọ fi ń sàǹfààní mẹkáníìkì náà lè kọ́ ọmọ níṣẹ́ kọ́ ọmọ fi ń sàǹfààní gbogbo ṣẹ́ tó ọba kọ́ọ̀yàn táwọn èèyàn wá ń tarẹ̀ ẹ̀ sàǹfààní lẹ́yìn ikú rẹ̀ kọmíṣàn yóò máa lọ yóò máa bọ̀ nísàárè nígbà tá ànábì ọwọ́ akàkẹ́ta wa waladun salihun yad'u lahu àtọ́mọ́rẹ́
tí ó máa wá ṣàdúà fún bàbá rẹ̀ àti ìyá rẹ̀. ẹ dákun jàmá bẹ́ẹ̀ yẹn bá tiẹ̀ jẹ́ tó kú tán tẹ́ sàdákà járíyà fún nígbà wọn ṣe yóò tán òun gan fún rẹ̀ ó sì sẹ́ẹ̀mà tó fi kọ́yàn sẹ́ẹ̀mà kó díládá méjì tó ní tí ọba ní tọ́mọ síládá rẹ̀ ọ̀pọ̀ tọ́ba fọmọ kó ń kọ́jọ̀ mọ́ ẹ̀gbọ́n tọ́lọ́ ń bá wa ọmọ sọ̀rọ̀ ni àwa ọmọ ọlọ́run bá wa sọ̀rọ̀ pé wa qul rabbi irhamhuma kama rabbayani saghira ọlọ́run o bá ń kẹ́ bàbá mi àti ìyá mi agbọ́dọ̀ máa sọ bẹ́ẹ̀ njojúmọ́ fún bàbá àti ìyá pé ọlọ́run o bá ń kẹ́ bàbá mi bá ń kẹ́ ìyá mi ju bí wọ́n ti kẹ́ mi kékeré lọ. ẹni tí ó wá bímọ ta ni ó ṣerú àdúrà yìí fún ẹni tí ó bímọ ta lẹni ọ̀hún tí ó ṣerú àdúrà yìí fún ló fi jásí pé ní ọmọ kò fúyẹ́ nígbésí ayé wa bí bímọ ò fúyẹ́ nígbésí káwá bímọ bí ò ti fúyẹ́ tóun kọ́ ọmọ òun wájọ́ máa rẹ ọlágbà jùlọ torí bí yẹn bá kú níṣẹ́ tí ọba wa lọ́mọ kò sẹ́ni tí ó ṣàdúrà fún ọmọ nù ni sẹ́ẹ̀sì rí àdúrà tọmọ bá ṣe fún bàbá rẹ̀ àbí ìyá rẹ̀ ó jẹ gbẹ̀rún àdúrà fà lọ torí àdúrà tọmọ ṣe ń lọ́lẹ́rìí pé yọ bá òkú àní yòókù náà lẹ́rìí o àmẹ́rì tó yanjú jù nígbà tá ànábì ka nǹkan mẹ́ta àdúrà ọmọ gan ló pè é gbogbo ọmọ tó bá jọ ọmọ rẹ̀ láyé tí ó bá ní bàbá láyé mọ́ tí ò ní ìyá láyé mọ́ jojúmọ́ ayé lọ́yọ̀ ọmọ ṣàdúrà fún wọn kì í ti gbé yọ̀ wá di parí ọdún yọ̀ wá nítọ̀ mo fẹ́ ṣàdúrà lọ́dún kalẹ̀ fún bàbá mi àti ìyá mi ẹ̀yìn òkú ní yí padà sẹ̀rí ọ̀faramọ́ yìí hùn èyí sẹ̀rí àní o ṣe ní kọ́ ọ̀fẹ́ nu ara rẹ tọrọ kí á ti gẹ̀ fún bàbá rẹ àti ìyá rẹ ẹ dákun ẹni tí ò bímọ ǹjẹ́ kò sọ ti báyìí. nínú hadithi kan tí Abu Hurairah gbà wá radiyallahu ta'ala anhu ọ̀là nàbì sọ pé ní innal abda la turfa'u lahu daraja fayaqul abadijọ́ al-qiyamah ẹrú kan wọ́n bá gbéga yóò bá rí rẹ̀ níbi tó ga pé a èmi ni mo wá wà nírú ibi tí ọ̀gá tó báyìí ẹ̀yin Rabbi yóò bá ní wọlọ́wọ́ bá mi o anna eliya hada níbo mo ti iṣẹ́ wo mo ṣe ìwà wo ni mo wù ẹ̀sìn wo ni mo sìn tí mo fi bára mi nírú ipò yìí ọlọ́wọ́ wa sọ fún pé bistigifari waladikalak àforíjì tọ́mọ rẹ tọrọ fún olóògbé ọdẹ́kọ̀ yìí ẹ dákun ẹni wá bímọ tọmọ tọrọ àforíjì fún ó jèrè àbí ó jèrè ẹni wá bímọ tọmọ rẹ ọ̀yáre tí ò rí tiẹ̀ ló gbó okú tán ọ̀sọ́ọ̀tì àbí ọ̀sọ́ọ̀tì ẹni tí ò wá bí rárá ńkọ́ tó fi jásí pé ká bímọ pàtàkì ni kọ́mọ wájọ́ máa rẹ ọ́ pàtàkì ju ká bímọ lọ jàmá mùsùlùmí ìgbó okú tán là ń sọ yìí ṣé ẹ tiẹ̀ rí èèyàn kó bímọ ó jásí kó bí tán ọmọ òun kò wá dàgbà ń bí tán báyìí ó sì kú ẹni òun kò tó sọ́ọ̀tì lọ́dọ̀ Ọlọ́run pé àsọ́sà ti bímọ náà kò tó sọ́ọ̀tì tí a mọ̀ pé lẹ́yìn nísìn àbí ọ̀dàgbà àtọ́jú ẹ̀ níbi ń ṣàdúrà fún wa àbí ọ̀dàgbà àkútán níbi aláàtì ẹ̀ wá bí eléyìí bá a ti bí tán kọ́dà kò dúró gba súná ọjàde láyé ṣé ẹni bó ti rí òun náà ẹni tó bí ọ̀sọ́ọ̀tì kẹ́ ẹ lè mọ bí bíbí má ti ṣe pàtàkì jù Ànábì wa Muhammad ó ní sigaruhum àwọn ọmọ mùsùlùmí tó kú ní kéékèèké dàmísùl janna àwọn ní yóò máa gbàlejò àlìjánná yalqa ahaduhum abahu tó bá dijọ́ àlìkìyàmà báyìí ìkọ̀ọ̀kan wọn tí wọ́n kún kéke wọ́n máa wá lọ pàdé bàbá wọn àwọn bàbá máa béèrè pé tani wọ́n máa bí a bá pàdé bàbá wọn wọ́n máa fà wọn láṣọ dijọ́ àlìkìyàmà àwọn ọmọ fà bàbá wọn láṣọ wọ́n máa fà wọn lọ́wọ́ wọ́n máa fà wọn láṣọ wọ́n máa fà wọn lọ́wọ́ àwọn bàbá máa béèrè pé ta lẹ́yìn tani wọ́n tó ń fà mí láṣọ tani wọ́n bí wọ́n máa pé èmi ọmọ rẹ tó kú níjọ́ tó bí mi èmi ọmọ rẹ tó kú níjọ́ tó bí mi yóò máa fà bàbá wọn láṣọ lọ tí ó fi wọ́n àlìjẹ́ náà ẹkú tó sun níjọ́ tó máa rẹ kúnjọ ní ọmọ àwọn gan ni ó di mú pẹ̀lú àṣọ tí ìfà àlìjẹ́ náà lọ tó fi jásí pé ọmọ bíbí sáwàdà mùsùlùmí bímọ ni ìfì ṣiṣẹ́ lórí ipò òun ti bímọ ni tọ́ àwa fẹ́ bímọ rí
kábímọ la sọ pàtàkì rẹ̀ yìí kótó wá jọmọ rẹ̀ là ń sọ pàtàkì rẹ̀ yìí béèyàn bá wá fẹ́ bímọ rẹ̀ gẹ́gẹ́ bí ìdáhùn sí ìbéèrè yín ẹ̀yin tẹ́ ń gbọ́ mi tẹ́ ń wò mí béèyàn bá fẹ́ bímọ rẹ̀ bó o ní tí rìn bó o ní tí tọ̀ náà bí tí rìn rè béèyàn ó ti tọ́ rè sẹ́rí ẹ gbọ́ mi dáadáa nígbà tí ọba àlekí ọlá fẹ́ sọ̀rọ̀ náà Al-Qur'an ó ní wal baladu tayyibu yakhruju nabatuhu bi idni rabbihi walladhi khabutha la yakhruju illa nakida ọlọ́ni wal baladu tayyibu ilẹ̀ tọ́ba rẹ̀ tọ́ da ilẹ̀ tọ́ da yakhruju nabatuhu bi idni rabbihi ntí ó jáde ń bẹ dáadáa ni ó jáde pẹ̀lú ìyọ̀dọ̀ Ọlọ́run walladhi khabuth ilẹ̀ tọ́ba ti bàjẹ́ la yakhruju illa nakida kò sí ntí ó mú jáde ju kájàgbàjàgbà lọ ẹni fẹ́ bímọ rẹ̀ ibi tí ó ti gbéṣẹ́ aya rẹ̀ ní ọ̀fẹ́ o ọkùnrin tó fẹ́ bímọ rẹ̀ ibi tí ó ti bẹ̀rẹ̀ ẹsẹ̀ yóò fẹ́ yàwó rẹ̀ béèyàn bá sì ìyàwó fẹ́ yóò sì ọmọ bí béèyàn bá fẹ́ yàwó jágbajàgba yóò bímọ jágbajàgba bọ́ ọ bá lọ́kọ jágbajàgba ó bímọ jágbajàgba ẹ dákun jama ẹ lọ tún ẹ̀jẹ̀ sí nígbà tí anabi wa Muhammad fẹ́ bá wọn sàhábà sọ̀rọ̀ anabi sọ fún wa pé ikhtaru inú riwaya mi takhayyaru limatafikum anabi ni ẹsẹ̀ sá fọmọtẹ́ fẹ́ bí fa inna al-irqa dassas ẹ̀jẹ̀ máa ràn ní ẹ̀jẹ̀ yìí máa ràn ní anabi wa ni wa iyyakum wa qadira ad-diman ẹ̀yin sábẹ́ mi ẹ̀yin àlùmọ̀ mi ọ̀dọ̀ wọn yìí o wa qadira ad-diman ẹ má lọ lè já ẹ̀fọ́ eré àtàn qila ya Rasulallah àwọn sábẹ́ ní àpèwọ́ ọ̀gá wa òjíṣẹ́ Ọlọ́run wa ma qadira ad-diman kí ni ń jẹ́ ẹ̀fọ́ eré àtàn anabi ni al-mar'atul hasana min manbati so obìnrin táàrí tá a sọ pé ẹwà rèé nígbà tá a wá wo ibi tó ti jáde ilé ebu ló ti jáde ilé ebu ibi wọn ti bí ibi ebu wọn ti bí ọ wàá fẹ́ mọ ọ wàá rí ọmọ ẹni tí ń kírun fẹ́ ọ wàá fẹ́ mọ ẹni tí gbogbo ayé mọ̀ ló sì kà tí wọ́n ní tẹ́ ẹ bá fẹ́ pààyàn tẹ́ ẹ bá rí pé fi lọ àbá alágbájá ọmọ tiẹ̀ ni wọ́n wá rí fẹ́ lẹ́ Yorùbá kẹ́sìn tó dé tí wọ́n bá fẹ́ fẹ́yàwó lẹ́ Yorùbá wọ́n lọ wádìí ìwà tí wọ́n ń wulẹ̀ wọn àmọ́ lónìí ayé dàrú wọ́n kàn ń hi obe wọ́n sì ń fẹ́ mi wọ́n wá ń bí makọ́má. Ànábì wa Muhammad ọgbà kíyèsí àwa tá a jẹ́ mùsùlùmí síbi ìyàwó tá a fẹ́ fẹ́ tá a fi ní fẹ́fẹ́ kúfẹ́ Ànábì ń sọ fún wa pé ní túnkà al-mar'atu li arba'in wọ́n fẹ́yàwó nítorí nǹkan mẹ́rin àwọn àmì ìtìyàn bá fẹ́ tó hadithi yìí wọ́n yéri tú wọ́n sọ pé a máa fẹ́yàwó rárá àìfẹ́yàwó túnkàwù ni majihulu ni al-fi'lu mabniyyun lil majihul fẹ́yìn àfa àtẹ́kẹ́ lóga ẹ̀ ń gbọ́ mi wọ́n fẹ́yàwó ni àwọn èèyàn ń fẹ́ tí wọ́n ń fẹ́ li arba'in nítorí nǹkan mẹ́rin li jamaliha wọ́n a máa fẹ́ obìnrin nítorí pọ́rẹ́wà wa li hasabiha wọ́n a máa fẹ́ obìnrin nítorí ikú níranre wali maliha wọ́n a máa fẹ́ obìnrin nítorí ikú lówó wọ́n fẹ́ nítorí ẹwà wọ́n fẹ́ nítorí ìran wọ́n fẹ́ nítorí ikú lówó wali diniha wọ́n wá ń fẹ́ nítorí ikú lẹ́sìn Ànábì wa ń bá wa sọ̀rọ̀ pé fadifar bidhati din èyí tó lẹ́sìn ní kálọ̀ fẹ́ kò sí ti ń tún yàn sí láyé tó jẹ́sìn lọ tó bá fẹ́ fẹ́ mi ẹwà kó wò mo fẹ́ fẹ́ bí re tí ó bí ọmọ rẹ̀ fún mi kì í ṣe wà ló fi fẹ́ mo fẹ́ fẹ́ bìnrin tí ó bí ọmọ rẹ̀ fún mi wọ́n lówó ńlé wọn kó fi fẹ́ mo fẹ́ fẹ́ bìnrin rẹ̀ tí ó bí ọmọ rẹ̀ fún mi gbajúmọ̀ lẹ́bí wọn kó fi fẹ́ ìtò fi fẹ́ ni pé ṣé wọ́n lẹ́sìn lé wọn sóhun náà lẹ́sìn ó lè má yé ọ Ànábì tó kọ́ńkà gbogbo ayé sówó lónìí ni Ànábì kọ́ńkà gbogbo ayé sówó lónìí ni ilé mélòó lọ́kọ́ mọ́tò mélòó ní ń gùn ẹ dákun kí là Ànábì mú wá Jésù Ànábì Isa
alayhi salatu wa salam tí àwọn èèyàn ń kú lọ torí rẹ̀ táwọn nǹkan fi ń jẹun lọ gbà àbí wọ́n fi ń jẹun kọ́ ògbẹ́ni tí yóò ṣe jìbìtì yóò pé Jésù yìí náà ni tọ́ owó lóní aṣọ méjì péré lóní dé kú tọ́ba fọ yìí kan yọ̀ọ́dà kan bora ètò ìdàbọ̀dà tó bá dọ̀tí yóò lè yìí tó fọ yóò tún lọ mọ́ra yóò tún fọ yóò náà yóò tún sá sẹ́mọ́tò ní ngò ní ilé lọ́kọ́ ni kò ní gbogbo eléyìí láyé tó fi lọ bọ́ lọ́hùn àmẹ́sìn tó mú wá òun lọ sọ́dà báwọn bí wọn náà bá fẹ́ kọ́ máa rẹ̀ ó jẹ́ èèyàn ìyàwó tó fẹ́ ọ̀jẹ̀ ìyàwó tó ní kíni ẹ̀sìn lèyàn fi fẹ́ mi àwọn àfáwà ní Islam nínú fíkíwù wọ́n ń pe masala kan ní alkafa'a àwọn àwòlọ́bà ara wọn mu tó lè fẹ́ ara wọn nígbà wọn sọ wọn ń pe bẹ́ẹ̀ bá jólówó tọ́ba jólówó obìnrin kọ̀yọ́ fẹ́ ọkùnrin tọ́jọ́ tálíkà torí pé wọn ní bára wọn mu bẹ́ẹ̀ bá kẹ́kọ̀ọ́ kọ̀yẹ́ fáláì màkàn torí wọn ní bára wọn mu nígbà wọn kọ̀ọ̀kan wẹ̀ wọ́n wá ní tọ̀ gbogbo tá a wíyí kọ̀ sọ̀rọ̀ ń bẹ̀ o báwọn méjèèjì bá ti lè lẹ́sìn Islam wọ́n ti bá ara wọn mu ẹ dákun jàmá mùsùlùmí tó bá fẹ́ bí ọmọ rẹ̀ ó fẹ́ obìnrin rẹ̀ tó lẹ́sìn ní ó di òbí máa rẹ̀ bóbi ọba ti lẹ́sìn Ọlọ́run sì ti dẹ́rù mi wò ó ti fẹ́ tiẹ̀ náà báyọ̀ tó náà fẹ́ báyọ̀ náà dandan ní báńkì wọ́n pàdé ara wọn di ẹ̀rọ dandan bẹ́ẹ̀ bá ti pàdé báwọn tẹ́ ń gbọ́n tí ń sọ yìí ẹ padà sí díẹ̀ sí ni o torí pé ọba mi ọba àlekè ọlá yóò pa àná rẹ fún yín yóò wá tó ní ṣe torí pé ní alìsílámù yẹjúbò máa qablahu islam ní téèyàn bá ti lè wọnú ẹ báyìí gbogbo ntọ́ bá ṣe kó tó kán gbà ń Ọlọ́run bójú kó bẹ̀ fún gbogbo ẹ̀yin tẹ́ fẹ́ra yín lọ́nà tí sọ́nà ẹ̀sìn bẹ́ẹ̀ ti ń gbọ́ mi yìí ẹ lọ́ọ́ ṣàtúnṣe àtúnṣe tẹ́ ẹ ṣe ni pé ẹ padà sí di ẹ̀sìn Ọlọ́run wàá tún àná tó bàjẹ́ wọn Ọlọ́run tún ṣe fún ní òní ọ̀wá da ọ̀la yọ̀ wá sùn wọn. sẹ́rí wa awwalu khubuthul ma'i khubuthu turabihi wa awwalu khubuthul qawmi khubuthul manakihi wa awwalu khubuthul ma' sẹ́rí omi tẹ́ ẹ bá bù báyìí lé nù lẹ̀ tẹ́ ẹ bá mú tómi ń wọ̀ bá fi lè dá a lẹ́nu ní tí òjì ọ́ dáa ní khubuthu turabihi èèpẹ̀ tómi ń jáde nínú èèpẹ̀ náà dáa tẹ́ ẹ bá rọ́ mọ̀ kánta tí ń bá ń ṣe náà dáná jágbàjàgbà àwọn tóbi náà dáa. wa awwalu khubuthul qawm àwùjọ tí ó bá bàjẹ́ táwùjọ kan bá fẹ́ bàjẹ́ khubuthul manakihi èèyàn jágbàjàgbà ni ó máa fẹ́ ra wọn bẹ́ẹ̀. sẹ́rí arákùnrin kan orúkọ rẹ̀ ń jẹ́ Ja'far ibn Sulaiman. Ja'far ibn Sulaiman ó wá bí àwọn ọmọ rẹ̀ tó wá bí àwọn ọmọ òun ò ṣe dáadáa tó bá wá jókòó wá ó pé àá eléyìí ń ṣe wọ́nranwọ̀nran eléyìí ń jalè eléyìí ń dọ́kọ irú àwọn ọmọ wá bí ó wá ká ọmọ yẹn jọjọ kan nígbà wá kó wọn jọ ìwọ́n ń sọ ọ̀rọ̀ sí wọn ń sọ fún akẹ́yìn ọmọ yìí lastun kama uhib rí mo ti dẹ́kọ̀ rí wọ́n ń sọ̀rọ̀ ìkànnì wọn ti ń jẹ́ Ahmed ibn Ja'far ọmọ rẹ̀ ni lọ́wọ́ ní bàbá ẹ má bu wa má ó ní kí n má bá yín wí má síbẹ̀ tí ń ṣe ìwádà ó ní ẹni báwa ẹni gbé ẹ̀yìn àwa káfa bàbá ní tàbá wá fà ó lẹ́yìn náà ní bàbá ló ṣe jẹ́ mi ó ní innaka amidta ila fasiqati Makkah wal Madina wa ima al-Hijaz فأعييت فيهن نطفك ثم تريد أن ينجبنا وإنما نحن كصاحبات الإجاز هلا فعلت في ولدك ما فعل أبوك فيك حين اختار لك أقيلة قومها فزوجها كنت ماري oni baba wa Ahmad ni baba wa ẹ̀yin lẹ́fà oni wọ baba wa amidita ọmọ mma ọlájú lẹ̀ báyìí ńgbà tó fẹ́ yàwó ìlà fàṣíkọ́ọ̀tì Mẹ́kà àwọn jàǹdùkú Mẹ́kà lọ́fẹ́ lóbìn wáyìí mẹ́ al-Hijaz àwọn ẹrú tí wọ́n lé dànù ní Mẹ́dínà lọ́lọ́ lè fẹ́ fa ààyè ìta fi hinna nùtìfákà
ọwọ́ mú àtọ̀ tó fi bí wa ọ̀dà sára àwọn jàǹdùkú Mákà Mádínà bẹ́ẹ̀ lọ́dà àtọ̀rẹ́ sí thumma turidu an yunjibna ọwọ́ ń retí kí wọ́n bímọ ọmọ àwọn olórí retí wa innama nahnu kasahibatil Hijaz sórí bá a ti rí yìí báwọn ẹ̀yà wa jákujàku tó fẹ́ ti rí làwọn náà ti rí o àwọn ẹ̀yà wa jákujàku tó fẹ́ bí wọ́n ti rí bẹ́ẹ̀ làwọn náà rí yìí halla fa'alta fi waladika ma fa'ala abuka bifika bọ́bá wọn kò nídìí ọmọ rẹ ni bí bàbá rẹ ti ṣe fún wọ bẹ́ẹ̀ ni wọ́n náà bá ṣe fún àwa náà hina ikhtara laka aqilata qawmi afazawwajaha níjọ́ tí bàbá tiẹ̀ fẹ́ fẹ́ ya rẹ̀ ẹni tó yanjú jù nínú ìlú ni bàbá rẹ̀ fẹ́ ọwọ́ afẹ́ ni wọ́n fi bí wọ èèyàn jágbàjàgbà ni wọ́n fẹ́ ló fi bí bẹ́ẹ̀yàn sí ìyàwó fẹ́ kó lè bí máa rí o ẹ̀yin tẹ̀ ń bí mí léèrè tẹ̀ ń kọ́nà wò lẹ́rìn ẹ̀yin ìyàwó obìnrin tẹ̀ ń fóònù mi káàkiri àtẹ̀yin tẹ̀ wọ́n bá mi rí pé tọ́ afẹ́ bí máa rí àtẹ̀yin ọkùnrin tẹ̀ ń pè mí ọlọ́run o Rabbuna Allahu fi samai wal ard ọba wa tí ń bẹ ń sánmà tí ń bẹ ń lẹ̀ òun ló ń sánmà lónìí lẹ̀ gbogbo ẹni bá fẹ́ bí kó bí ọlọ́ba wa yí padà gbogbo obìnrin tó lọ́kọ jágbajàgba ọlọ́ba tọkọ ẹ̀ sí torí bẹ́ẹ̀ yẹn bá sọkọ fẹ́ yóò sọ ọmọ bí bẹ́ẹ̀ yẹn sí ìyàwó fẹ́ yóò sí ọmọ bí tẹ́ bá ń fẹ́ bá fẹ́ bí máa rí tẹ́ bá ṣe gbẹ̀yìn samari eléyìí ó wúlò fẹ́yìn o tẹ́tí níyàwó ẹ̀rá wa tá a ti fẹ́ tiwa kọjá àmà sàdúà ìní ẹ̀ máa lọ́kọ̀ wọn lẹ́ o kí mọ́lọ́kà wa tá a fẹ́ tiwa kọjá jẹ̀ mọ́ ẹ̀ àdúrà ni yìí sì pẹ̀lú ògo Ọlọ́run insha Allah ẹni bá ti fẹ́ kú fẹ́ kọ́mọ̀ pé ìyàwó mi yìí bó ti rí rè kí n solution ẹ̀ ń padà bọ̀ wá bẹ́ẹ̀ ẹni bá fẹ́ dáadáa náà tó yẹ pé ìyàwó rẹ lọ́fẹ́ àwọn kankan bẹ tí ọba máa ṣe obìnrin wọn padà ìdàkúdà o kí ni ọ máa ṣe tó fi fẹ́ ìyàwó sílé tí òfin ní ya ń padà bọ̀ wá bẹ̀ náà insha Allah pẹ̀lú ògo Ọlọ́run ọwọ́ àṣẹṣà ìyàwó tán pé tọ́ alihamudulilah mo ti rí ìyàwó tí ń fẹ́ ẹ̀sìn yẹnjú lára ẹ̀ ọmọlúwàbí náà sì yẹnjú ní jẹ̀ǹfẹ́ o lábẹ́ ìṣẹ̀rí Ọlọ́run bọ́ ọba bóbìnrin sọ̀rọ̀ pọ̀ fẹ́ lábẹ́ ìṣẹ̀rí Ọlọ́run gan èyí kọnu sóbìnrin pé mo fẹ́ fẹ́ ọ èyàn lọ bára ilé ẹ̀ sọ̀rọ̀ ni ọ̀ràn ń sẹ́tọ̀ bá di sí bàbá rẹ̀ àbí ìyá rẹ̀ pé ọmọ yìí wù mí bàbá rẹ̀ ní ọ̀wá pépé wọ ọmọ yìí wọkùnrin ń sówù ọ́ wọ́n ẹ̀sẹ̀ wá bọ̀ sàrítímẹ́ǹtì tó fi ṣe kìtìbà tó fi bá sọ̀rọ̀ kí ṣe gbọ́ ọmọ lọ́ọ́ ká má sùkú ọmọ kamale ìwé ọmọ pàdé ẹlọ́nà káàkiri bó ti ń ṣe ńkọ́. gbogbo àwọn tí wọ́n ń ṣe rẹ́ ni báwọn kọ́ lábẹ́ ìṣẹ̀rí Ọlọ́run èyí ṣe é báwọn ọ̀nà ń rọ́ǹg lábẹ́ ìṣẹ̀rí Ọlọ́run tọ́ ọ̀dà ọ̀nà tọ́tọ́ lẹ́bi sọ̀rọ̀ ni káfí yóò lè ná ọ̀nà tó wọ́ lẹ́bi sọ káfí yóò lè ná o ti wá gbà kọ́ fẹ́ òun náà ló wọ́n fẹ́ ọ lábẹ́ ìṣẹ̀rí Ọlọ́run ọ̀ gbọ́dọ̀ fọwọ́ kàn báyìí kọ́dà kọ̀rọ̀ kẹjọ máa wà ń kọ̀rọ̀ kọ́ gbọ́dọ̀ pawọ́ àti ẹ̀ papọ̀ tẹ́ bá fi jọ ń ṣeré pẹ̀fọ́ kala yẹn fara yín lápá haramu ni lábẹ́ ìṣẹ̀rí ọlọ́ba àríkíọ́lá ṣé ìṣẹ̀rí Ọlọ́run tí ò fara mọ́ kọ́ máa fà lọ́wọ́ kọ́ máa bá rẹ́rìn kẹjọ máa wà ń kọ̀rọ̀ ṣé ìṣẹ̀rí Ọlọ́run ní ọ̀yọ̀ dá fún ọ pé kó súnmọ́ láìsọ igi ẹ dákun mùsùlùmí bẹ́ẹ̀ yẹn bá ti rí ìyàwó tó wuni tán èèyàn so igi ni nínú tí mú ní bímọ ránhùn ọmọ jágbajàgbọ́ ọmọ tí ò da tí mú ní bímọ bú àìsọ igi jẹ́ kan bẹ́ẹ̀ àkọ́kọ́ ni kéèyàn ó sì obìnrin fẹ́ ó di méní ẹlẹ́ẹ̀kejì ni kéèyàn fẹ́ obìnrin rẹ̀ gan kọ́dà bí ọba sógi bí ọba rí yọnu Ọlọ́run ọmọkọ́mọ ní òbí torí pé ó ti gbé gbọ̀nà bínú Ọlọ́run ọba àníkẹ́ọ́lá ẹ dákun yín bàbá tí àìmọ̀ kan dà yín láàmú àtẹ̀yìn ìyá tí ìròrí kèfèrí bà ọpọlọ yín jẹ́
ẹ̀yin bàbá táyì màkàndà láàmú àtẹ̀yìn ìyá tí lórí kèfèrí tó bà ọpọlọ yín jẹ́ ọmọ rẹ̀ bàlágà ó ti kàwé ó tó lé ọkọ lọ tó ń bá ń wòran tó fi lọ́kọ ní tí ó ṣe ń lé ọkọ yóò ṣe ń lé rẹ̀ ní tí ó ṣe ń lé ọkọ yóò ṣe ń lé rẹ̀ Ànábì wa Muhammad ń sọ fún wa náà àdìsọ́ lọ́láfíà ó ní idha ja'akum man tardawna dinahu wa khulqahu fazawwijuhu wa illa takunu fitna. Ànábì ní bẹ́ẹ̀ yẹn bá ti wá bá yín tẹ́ẹ̀rí pẹ́ni tó wá bá yín yìí ó lẹ́sìn ẹ̀sìn rẹ̀ dáa ọmọlúàbí ẹ̀dá Ànábì ní fazawwijuhu ẹ fọmọ fún wa illa tẹ́ ẹ̀ bá fún níyàwó takunu fitnatun wa fasadun kabir wàhálà ó ṣẹlẹ̀ o ìbàjẹ́ ó sì máa ṣẹlẹ̀ wàláhi lazim lónìí tá n bá yín sọ̀rọ̀ yìí tá a bá ní ká sóǹkà ọkùnrin tí ì níyàwó pẹ̀lú obìnrin tí ò sí nílé ọkọ tí ò rí ọkọ ní obìnrin tí ò rọ́kọ ní ọ̀dọ́bù ọkùnrin tí ì tí níyàwó bí ọ̀nà márùn. ẹ dákun ìfẹ́ máa yà káàkiri níbi tọ́pìkì yìí àmọ́ ń mọ ìyà náà nítorí àǹfààní ọlọ́run kẹ́ wa púpọ̀ nílẹ̀ tá a wà yìí ní Nàìjíríà ilẹ̀ Yorùbá yìí èmi ò rí ń tọ́kọ ká máa níyàwó kíákíá ìyìn sì rí ń tọ́kọ ká tètè máa lọ́kọ kò sí ń tọ́kọ kódà sẹ́rọ àwọn tí wọ́n ń fara nira wọn nínú àwọn ọmọ Lárúbáwá àwọn ọmọ wọn padà ń gbé wọn ṣépè létà nílùú yìí nísìnyí tẹ àgbọ́yé ẹ̀sìn bá wà ní téèyàn bá ti rọ ọmọbìnrin tó wù ú tọ́lọ̀ tọrọ sàdáàkì òní wálá àwọn ọmọ wa ń lẹ̀ yìí tá ń fẹ́ lóbìnrin àwọn òbí wọn gan ìdí ẹ̀sà ń fẹ́ ni pé nítòbìnrin ń fẹ́ ni pé yóò ní tọ́ kọ́lá ti wà kẹ́rìn àbí ẹ̀kọ́ ni kẹ́rìn yìí náà ni kọ́lá sàdáàkì òní túmọ̀ sí kóun sáti ẹ̀dọ́dọ̀ rẹ̀ kọ́sà tọ́jú òun kọ́lá kíyèsí òun náà ti mọ̀ kó wọn ọ̀dà kọ́ máa mójú kó bi láì fi òun àwọn òbí rẹ̀ náà ìtọ́ka àwọn òbí náà ni pé ṣé ọ̀sà tọ́jú ọmọ wa nígbà tí wọ́n jẹ́ èèyàn rẹ̀ lọ́kùnrin àtiwọ́ náà tọ́ jẹ́ bàbá rẹ̀ àtìyá rẹ̀ tẹ́ ẹ bímọ bẹ́ẹ̀ kẹ́ni eré wa tọrọ ọmọ lọ́wọ́ yín tẹ́ wá ní rárá ó dìgbà tó bá rí sẹ́ lódodo ló ti parí ìwé àmọ́ gbọ́dọ̀ rí sẹ́ àwọn pàtì tí wọn bá pàtì yóò lélẹ̀ tọ́ba wa lélẹ̀ sí nánà ni ó tún padà máa ṣe gbogbo yín wá dọmọ sí skul ẹ dọmọ sílé ìwé ẹ dà wọn sẹ́nu ẹ̀kọ́ṣẹ́ wọn tọkọ ní ẹ̀jẹ̀ wọn lọ rí ọkọ wọn wá ń ṣe sí ná lábẹ́ yín eléyìí burú jáì ó burú jáì àwọn Lárúbáwá sàdáàkì tí wọn nílé wọn nídìí ìyàwó fẹ́ni ká wá lóun fẹ́fẹ́ máa àbádó pé iye tó fẹ́ sọ ń kéré ọyá sọ pé iye báyìí ní kọ́sán sàdáàkì mo ka Sharikul Awsat mo wà ní láìbírì ìjọ kan mo wá ń ka ìwé ìròyìn ọmọbìnrin kan wá wà lọ́sibítà yín wá ń ṣépè fún bàbá rẹ̀ ó pé Ọlọ́run wọ́n ti sọ ọmọ lọ́sibítà pé ti ń ṣe ọ yìí ṣèèṣì ni kọ́mọ̀jì àsìkú ọwọ́ ni wọ́n bá wọn pa àwọn oníròyìn kó ń fẹ́ sọ̀rọ̀ tẹ́lọ̀ jẹ́ wàá sọ ó ní Ọlọ́run o bàbá mi níjọ́ mo di ọmọ 18 to 19 years mo ọlọ́kùnrin tó fẹ́ fẹ́ mi tèmi náà sì fẹ́ fẹ́ tí wọ́n dẹ̀ jẹ́ ń bá sọ̀rọ̀ àwọn náà wọ́n jẹ́ ń bá sọ̀rọ̀ mo sì bá sọ̀rọ̀ èmi rẹ̀ sì tẹ́ra wa lọ́rùn bàbá mi wá sọ pé owó sàdáàkì rẹ̀ kéré ni ò fi jẹ́ kí n fẹ́ mo wá dọ́mọ 55 years báyìí ìwà lọ́kọ Ọlọ́run bí bàbá yìí ti ṣe adùn ayé fún mi ní haram bá mi sàlì jẹ́nà fún òun náà ní haram. sẹ́ẹ̀rí gbogbo ẹ̀yin bàbá àtìyá náà tọ́mọ wà lábẹ́ rẹ̀ tí ń ṣe sìnà tọ́fẹ́ lọ́kọ tó jẹ́ ọlọ́kọ bí àti náà ń bá dé ìwọ́n náà jẹ́ ń bẹ̀. tọ́lọ́ ní wala tukrihu fatayatikum ala al-baghayi in aradna tahassuna ẹ̀yin bàbá tẹ̀ ń bímọ àtẹ̀yin ìyá tẹ̀ ń bímọ ẹ má fọ́ọ̀sì ọmọ yín ṣe sìnà tọ́mọ òun bá sọ pé òun fẹ́ sọ́ra òun kúrò bí sìnà ẹ̀yin ẹ má fọ́ọ̀sì ẹ̀ ṣe sìnà
nínú àyà wọn yóò dàbí ẹni pé bàbá àbí ìyá ń fọ́ọ̀sì ọmọ pé wọ́n lọ sí àṣẹwò rárá tọ́lọ̀ ń wí kọ́ wọn. ìtọ́lọ̀ ń wí ni pé tọ́mọ yẹn bá fẹ́ sọ̀rọ̀ ẹ̀ kó ń bí ìsìná ìtumọ̀ ẹ̀ ni pé ọmọ yẹn fẹ́ lọ́kọ tí ọmọ rí ọkùnrin lọ́nà halali ẹ̀yin ẹ má wàá jẹ́ ńgbà pé má lọ́kọ torí tẹ́ ẹ bá wà lọ́kọ kọ́ má lọ́kọ tí ó bá padà lọ́kọ yóò padà máa wá lọ́ọ́ ṣe sìná ẹ̀yin lè jẹ́ ńpá títí lọ́ọ́ ṣe ọlọ́run mi sọ pé wala tukrihu fatayatikum ala al-bagha'i in aradna tahassuna ẹ má jẹ ọmọbìnrin yín pákọ́lọ̀ ṣe sìná tọ́mọbìnrin wọn bá sọ pé òun fẹ́ sọ̀rọ̀ àwọn kò mí sìná. ẹ dákun jàmá gbogbo ẹ̀yin bàbá ẹ̀yin ìyá tẹ bí àwọn ọmọ tí wọ́n jẹ́ ọmọ tó gbẹ̀sìn yé tí wọ́n bá ti ń sọ fún yín pé bàbá ó ní àwọn ṣe tán àwọn fẹ́ lọ́kọ màmí ó ní mo fẹ́ lọ́kọ ẹ yọ̀ǹda ẹjọ́ lọ́kọ tọ́ba yìí kọ́kọ́ rẹ ló bá mú wá man tardawna dinahu wa khulquhu tí wàá rẹ̀ da tọ́lọ́mọlúwàbí ẹjọ́ lọ́kọ fẹ́yìn bá jẹ́ yẹn rẹ tọ́lọ̀ ń kẹ́yìn ni ẹ sọ pé sèwé tó ń kà ọ̀dà máa bá yunifásitì rẹ lọ máa bá lọ ọkọ rẹ òun kọ ṣé ń kàwé ni ọ̀dà lẹ́bù wo ni wọ́n wà lọ́kọ rẹ wà ọ̀dà ìmọ̀ rẹ̀ yìí méjèèjì ń léwé àmọ́ ẹ̀ gbọ́dọ̀ ṣe sí náà kẹ́ wá jẹ́rù wọn fẹ́ra wọn kẹ́ wọ ọmọ tí wọ́n bì kẹ́ jẹ́rù wọn fẹ́ra wọn kẹ́ máa wo tí wọ́n bì lọ́mọ wọ́n bì ọmọ ìyanu gbogbo ayé ní ti dáadáa àmọ́ nísìnyí ọ̀pọ̀lọpọ̀ abayọ̀ ní rárá ń kàwé lọ́wọ́ ọmọ rẹ̀ ó ní ń lọ sùkú ó sì ní ìwọ náà ló tún wá gọ̀ títí lọ́wọ́ àtúní ọmọlára fíàsì rẹ̀ ń béèrè rẹ̀ ń ta ọ̀ òun náà ní ń bá pè àlè òun ní ń pè fálè torí kò sí ń tá àpèlè yìí tí wọ́n wá ń tójú kìí ṣẹni tọ́wà nílé ọkọ nìkan wọ́n yàn lálẹ́ ẹni tí èèyàn bá ti nígìlì rẹ̀ ń bá ti ń ṣe bí ti ń ṣe pẹ̀lú ẹ̀hún náà àlè náà ni iṣẹ́ kan náà wọ́n jọ ń ṣe sí náà kan náà ni wọ́n jọ ń ṣe. ẹ dákun jama pọ́fà sọ yín pé gbogbo ẹ̀yin bàbá ẹ̀yin màmá táwọn ọmọ yín tí wọ́n gbẹ́sìn yé tí wọ́n fẹ́ lọ́kọ tí wọ́n fẹ́ máa ṣe sí náà ẹ ràn wọ́n lọ́wọ́ lórí ẹ̀ ẹ má jẹ́ wọ́n máa ṣe sí náà torí pé nǹkan mẹ́ta kan bẹ nǹkan mẹ́ta wà tí ẹ bá fi síbi tó yẹ kẹ́ ẹ fi sí ní tí ó dánwò níbi tó yẹ kẹ́ ẹ fi sí tẹ̀ fi sí yóò dánwò ní ojú yín àkọ́kọ́ ń bẹ̀ òkú tó bá kú kalẹ̀ báyìí tẹ́ ẹ bá yìí tè lọ sí síbi tó yẹ kẹ́ ẹ sí sí ní tí ó ṣe nù sáré yóò ṣe lójú yín kò sí ní tí ó ṣe sáré ju kó wú kó bẹ́ kó máa rùn náà lọ ẹ báyìí ti gbé kalẹ̀ báyìí tẹ̀ sí yóò wú yóò bẹ́ kí ni ó máa ṣe bẹ́ẹ̀ náà lobìnrin tó bàlágà tó tó lé ọkọ lọ tó ti lẹ́tọ̀ọ́ ọkọ máa rọ́kùnrin tẹ́ ẹ̀ báyìí tèjì ọlọ́kọ kọ́ wà lábẹ́ ọkọ kọ́kọ́ rẹ̀ máa ṣe ọkọ fún un ìtí ọ̀dánwò lé ọkọ yọ̀dọ̀wò nulẹ̀ yín inú ilé rẹ̀ náà ni ó wà tí ó ti máa ṣe gbogbo òsì náà bọ́lá wọn bá wá dé ládé yóò tún lóyún mọ́nú ilé rẹ̀ wọ́n bá sì wá lóyún ọlọ́mọ sábà fi ru yín sẹ̀sìn náà ni ẹ̀sìn tí ó fi ṣe ni pé ẹ wàá tẹ̀lé pé nsọ́nọ́dọ̀ ní tó lóyún fún ẹ bá dọ̀ wọn náà pé mo gbé àdúgbò kan rí irú ẹ̀ tó mẹ́rin tó ṣẹlẹ̀ lójú mi ládùúgbò ni wọn ò ní dákọ̀ àdúgbò náà wọn wà ní o ti lóyún o ẹgbẹ́ mú lọ ẹyin bọ́dà rẹ̀ màmá ẹ̀ wọ́n náà tẹ̀lé wọn wọn wà ní sọ́ńbẹ̀ ta ló lóyún fún àwọn náà ní òun lè pé níbo mi ò rí ẹ rí láyé wọ́n má lọ ẹ má tiẹ̀ nù náà yìí omi tọ́ba ya wèrè o lè fàdáyọ yóò wá yarí yóò wá di pé ẹ ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ sá máa bẹ́ẹ̀ ẹni tá n bẹ́ẹ̀ wọ́n máa tù ú tọ́ba wá yarí kalẹ̀ wọ́n máa lọlé sẹ́yìn tó tún ṣe báwọn èèyàn rẹ̀ lòun èèyàn bú wá wà èèyàn bú sọ pé àwa yóò abáwo ni ṣé mọ́mí ẹ ní ẹ wọlé màdàmú ẹ wọlé kí àwọn bọ́dọ̀ ẹ ní jòkó mo ti fẹ́ mọ̀ yín ti pẹ́ tínú wọn ó dùn pé wọn wà ní gbàtà olóyún nù rẹ̀ náà láwa bí lọ́wọ́ ní ẹ̀yìn náà ní a ní possible kó lóyún torí mi ò lè deny pé mi ò súnmọ́ but àwa mẹ́rin ni wá
yóò sì mú fóònù yóò pa àwọn rẹ̀ jù àwọn náà bá dé àní ọmọ gẹ́gẹ́ yìí àní àmọ́ ọmọ náà bóun ni àní òun náà mọ̀ ní àti ẹ̀ máa ń ríra eléyìí inú rẹ̀ yóò sọ wọn àbá ti yá pé tọ̀ ó ti jẹ́ nu àmọ́tẹ́ni ó jẹ́ o ẹ̀ka àbọ̀ àbí bí wọ́n ti ń sẹ́yìn náà kọ́ àdánwò tẹ̀ ń fanu sọ́ọ́mọ tí wọ́n bí lọ́nà lẹ́yìn retí àlùbáríkà ń bẹ̀ ẹ̀yìn retí àlùbáríkà ń bẹ̀ ẹ̀yìn retí kọ́ mọ̀ ní ọjọ́ máa rí ìtọ́ wa yarí ń jẹ́ òní àbí ìtọ́ lóhùn ọ̀mọ́ rí ntọ́ bá wà ronú jọ kan pé àbí àwọn kan sọ fún wọn pé lọ́ọ́ gbọ́mọ rẹ ìwọ tó yẹ kí wọ́n tọrọ ọmọ kó ọmọ fún wọn kọ́ ọmọ já náà rí tọ́ bá dijọ́ kan yọ wà ní wá dúgbò tí ìyá ọmọ àtọmọ wà yọ wà kọjá wọn wà pé ọkọjá bí àyìn náà ní tiẹ̀ ń bọ̀ ní àmọ́ èkó tiẹ̀ ìyá kọ́ wá wo ọmọ rẹ̀ níjọ́ tọ́ bá wá tọ́ bá ra bisikíìtì 20 naira wọn kọ́dà ó wá lánàá bisikíìtì 20 naira lọ́nà fún un. ẹ̀sìn lè fira yín ṣeun ṣẹ̀ríà ni ẹ má fira yín ṣẹ̀sìn tọmọ bá fẹ́ nítòsí sọmọ òun náà ni pé yóò ní dáàdi mi ò gbọdọ̀ gbọ́ pé mo ní ọkọ o mọ́ mi ò gbọdọ̀ gbọ́ pé mo ń lọ́kọ ibo lọ́wọ́ yọrí sí. òkú tọ́ba tó sin àsìn ni obìnrin tó fẹ́ lọ lé ọkọ tọ́ba tó lé ọkọ lọ àájí ọ lọ ni tá a bá jí ọ lọ ntí yóò ṣe lé ọkọ yóò ṣe ní ojú wa náà ṣe wá nílẹ̀ Yorùbá tá a wà yìí bẹ́ẹ̀ yẹn bá wá gbà pé mo fẹ́ níyàwó àwọn ẹbí ọkọ náà ní àwọn ẹbí ìyàwó náà ní abẹ́ fìyàwó fún ọ wọn ò wá ní lo ṣẹ̀rí Ọlọ́run mọ́ wọ́n wá gbé kọ́tsọ̀ wọlé wọ́n wá ní kọ́ wá sí introduction kí introduction tààrí afẹ́ mọ̀ yín kẹ́yìn náà mọ̀ wá ọ̀kan èyí ń kọ́ kájàmá gbẹ̀yìn bá ti róbìn tó dáa tọ́jà mùsùlùmí dáadáa ti ń sin lọ́hùn tóbi náà rọ́kọ rẹ̀ tá a sì fẹ́ wọn ó bímọ rẹ̀ tá a fẹ́ kọ́ máa rí ọ́tàrí wọn jáde tí wọn bá ti jọ sọ̀rọ̀ tọ́rọ̀ bá ti gún ìtọ́kàn ní akidun nìka sísọ igi ẹ bá sọ nílé àwọn ibòmí náà tá à ń tọrọ ọmọ fáwọn ọmọ wa ń gbà mí tá a bá lọ tọrọ ọmọ fáwọn ọmọ wa ń gbà mí tá a bá ní ẹ̀dá kan wá tọrọ ọmọ nǹkan kan wá ní tọ̀ àwọn àmọ́ ìbéèrè ìgbò lábẹ́ ká wá sọ igi wọn ni rárá wà á ti sọ igi nísìnyí introduction yẹn wá sí igi wọn ni rárá introduction ni kẹ wá sí a ṣẹ̀ṣẹ̀ máa ṣàlàyé tí ń jẹ́ jẹ́mọ́ kò sí tí ń jófin Ọlọ́run tí ọ̀rọ̀ rùn nínú tó rọrùn jù nínú ọ̀rọ̀ àfẹ́yàwó àlọ́kọ igi sísọ ní ó ní májẹ̀mú ó lérí gun tiẹ̀ ó létò ní Islam sẹ́rí kéèyàn ó so igi ọ̀ràn yẹn Ọlọ́run ni bí èèyàn bá so igi obìnrin tó bá fi lè fọwọ́ kan obìnrin náà lábẹ́ ṣẹ̀rí Ọlọ́run ọba ó ṣe sì ná ọmọ tó bá bí lábẹ́ ṣẹ̀rí Ọlọ́run ọba ọmọ àlè ní kọ́dà kì í bá jẹ́jẹ́ rẹ̀ ọmọ àlè ṣẹ̀rí àpè tí bàbá ní bá kú kò ní jogun bàbá wọn ẹni tí rẹ̀ bá ti ṣẹlẹ̀ sí kọ́lọ̀ sí táwọn bá o kọ́lọ̀ wọn bá ti tún náà sí rẹ̀ lọ tú bá ń bẹ̀ tó ṣe mistake kó so igi kó sì lọ́ọ́ pé bọ́ ọ lọ lè pé bọ́ ọ wà borí láti rí ọmọ alọ́ túbọ̀ lọ́dọ̀ Ọlọ́run igi tá à ń wí yìí ṣẹ̀ríà òfin tó lé kọ́ wa lọ́rùn bá a bá fẹ́ so igi kọ́dà ń bi tó rọrùn dé a lè jòkó ní 5 a lè jòkó 6 tá a dẹ̀ so igi tọ́lọ̀ ní aṣọ tí ó sì so tí ọkọ ó di ẹlẹ́tọ̀ọ́ ìyàwó tí ìyàwó náà ó di ẹlẹ́tọ̀ọ́ ọkọ rẹ̀ kí ni ti ń jẹ́ igi tá a bá so igi kí n sọ kí n má jẹ́ ọpẹ́ kí n sì jẹ́ ó yé yín àkọ́kọ́ ń bẹ̀ ní ta'yinu zawjayn ọkọ àti ìyàwó kárí pa wọn rèé wọn èyí ṣe bí tí wọn ò gbọdọ̀ fẹ́ra wọn lágbájá ní làkàṣègbè ní wọn lè fẹ́ra wọn. ẹlẹ́ẹ̀kejì a wà nídìí bàbá ìyàwó abẹ́ni tó bá wà nípò kọ́fọ́mọbìnrin ìyẹn lọ́kọ bàbá rẹ̀ lọ́lẹ́tọ̀ sí jù àmọ́nú ẹbí ńgbà míì wọ́n ṣètò tó ṣe pé lérí ẹbí ni ọmọ fi ọmọ lọ́kọ ètò ni kò sí láì fi ìsì ìwú bàbá fẹ́ràn àbọ̀sọ pé tọ̀ ẹ dákun ọmọ mi lágbájá tí ọba lọ́kọ ọba ti mọ́kọ wá mọ yọ̀ǹda fún yín ẹ bá ń fi ní ẹ pàṣẹ sí kọ́ lọ́kọ ẹni tí ó wà ń rúpọ̀ ní ó gbọ́dọ̀ wà níkàlẹ̀. ẹlẹ́ẹ̀kẹta a wà nídìí kíní kan tí wọ́n ń pè ní as-sadaq ṣẹ̀ríà tún máa ń pè ní al-mahar tá à ń pè lówó sadaki
àwọn Yorùbá máa dápè ní owó orí. ẹlẹ́kẹ̀rin àwa nídìí aṣáhidani al-adilani ẹlẹ́rìí méjì tó jó déédéé tí wọ́n jọ ọkùnrin tí wọ́n jẹ́ mùsùlùmí ọkùnrin ni wọ́n jẹ́ mùsùlùmí. ó di mẹ́rin èyí táwa fi sì karùn-ún àṣìyà ọ̀rọ̀ tí ó jáde tí a bá fẹ́ so yìgì. ó di márùn kó láti wá so. kí n yà síbi kan náà tábà lòdì tá a la fẹ́ so yìgì yìí máa bá mi lójijì ń bọ̀ ya ni ó bá mi lójijì má. wọ́n wá gbé àgé kalẹ̀ tẹ̀sùbá kalẹ̀ alukurani kalẹ̀ aṣọ kalẹ̀ wọ́n àpẹtọ̀ àgé gíré o tẹ̀sùbá gíré o ìtẹ́ èyí wò ni wọ́n sì pẹ̀lú gì. tọkọ bá fẹ́ ra ẹ̀bùn fún ìyàwó rẹ̀ kò sílẹ̀ ìbí mi kọ́ra igi ò sí bí kíní tẹ̀sùbá tẹ̀ nínú sókè kò sí bí ìtẹ́ kò sí níbi àgé àlùwàlá kò sí bí aṣọ igi kọ́hún ẹ̀bùn tọkọ fẹ́ rà fún ẹ̀bùn náà kò sí núgì ọ̀gẹ̀dẹ̀ pẹnápù orógbó iṣu níbòmíì wọn a tún béèrè ewúrẹ́ àti kí tó wọn béèrè oyin àádùn abẹ́ẹ̀kọ́ gbogbo ẹ̀ ò sí núgì ètò ògì tí ọba àlekè ọlá subhanahu wa ta'ala béèrè lọ́wọ́ wa gbogbo eléyìí náà ò sé kí ni jama kò sí ń bẹ̀ bó ti rí la fẹ́ sọ yìí a fẹ́ sọ yìí a ní ìdí kí wàlíyùl amúri ó jòkólẹ̀ wàlíyùl amúri òun lẹni tó fẹ́ sọ pé mo fọmọ fún yín ó di méní. ẹlẹ́ẹ̀kejì a wà nídìí ọkọ tó fẹ́ fẹ́ ìyàwó ó di méjì. ẹlẹ́ẹ̀kẹta a wà nídìí ẹlẹ́rìí kan láti ilé ọkọ ẹlẹ́rìí kan láti ilé ìyàwó wọ́n dé èèyàn mélòó wọ́n di mẹ́rin. a wà nídìí alimurshidu ruhi adini àfa ẹlẹ́sìn tẹ́sìn yé tí ó lè yanjú gbogbo ètò bó ti yẹ kí ó yanjú ẹ̀ wọ́n di mélòó bí ìyàwó ọba sí ń bẹ kò sí láì fi tọ́ba sì wà ń bẹ tó múra bó ti yẹ ó múra nílànà tẹ̀sìn ọ̀dà. báwọn márùn bá jókòó lábẹ́ ṣẹ̀rí Ọlọ́run tí a bá ti so yìgì so gbogbo ń tẹ́ ẹ so máa lábẹ́ ìwé sáré pé òun ti wá so àfa tó jẹ́ àfa múrísídù rúhì tó jẹ́ àfẹ́ ẹlẹ́sìn tẹ́sìn yé òun ni ọ̀wá kọ́kọ́ sọ̀rọ̀ Ọlọ́run yóò ṣàlàyé ti ń jẹ́gì fún wọn yóò máa wá bí ọkọ pé kí lọ fẹ́ ọkọ pé mo fẹ́ fẹ́ lágbájá ọmọ lágbájá inú ilé báyìí wọ́n wá bí waliyul amr pétọ́ wọ́n fẹ́ fi ọmọ rẹ o yóò wá fèsì pé ankahatu kabnati fulana yóò sọ bẹ́ẹ̀ pé ọmọ mi lágbájá yóò dá kọ ọmọ ní pé mo fi fún ọ ọmọ mi lágbájá mo fi fún ọ ọba sọ bẹ́ẹ̀ tán ọwọ́ àpàlẹ̀ ìjáàbù wal qabul òun là ń pè sígà ọ̀rọ̀ tí wọ́n sọ nù ni wọ́n wá bí ọkọ pé sọ gbọ́n tí ẹni tó tọrọ nǹkan rẹ̀ sọ gbọ́n tó wí òun náà wá pé kọ̀bílìtù wọ́rọ̀dìtù mo gbà níyàwó mo yọ́nú sí i eléyò wàlí ìlàmúrò ní ọmọ mi lágbájá mo fi fún ọ eléyìí ó pé mo gbà níyàwó mo yọ́nú sí i wọ́n wá kọjú sẹ́lẹ̀dì pé tọ̀ ẹlẹ́rìí tó wá láti ilé ọkọ sọ pé mo jẹ́rìí sí i pé lágbájá di ọkọ lágbájá látòní lọ ńlá ní atọ́lọ́run súnà nẹ́bí òun ó wí bẹ́ẹ̀ èyí tó wá láti ilé ìyàwó wọn kọjú sí i sọ pé lágbájá di ìyàwó lágbájá látòní lọ ńlá ní ọlọ́run pẹ̀lú súnà ọwọ́ kù sàdáàkì wọ́n wà ní wọ́n lọ bí ìyàwó léèrè kí ló fẹ́ gbà lọ́dọ̀ ọkọ àbí kọjá sí pé wọ́n ti jọ sọ ọ́ tẹ́lẹ̀ ibi wọ́n ti ń jọ sọ ọ̀rọ̀ ibi sàdáàkì ìrọ̀rọ̀ lágbára sí díẹ̀ ìrọ̀rùn sí lọ́ba wa lọ́dọ̀ tí wá ń lẹ̀ yìí ìtòbìnrin bá lòun fẹ́ gbà ní sàdáàkì là á fún un tipa ọba ka a lè jẹ́ nípa a máa tù a máa sọ̀rọ̀ tọrọrùn fún un ni sàdáàkì obìnrin tọ́ba pọ̀ kò sí láì fi
tó bá kéré kò sí láì fi àmọ́ èyí tó kéré anabi ní aqalluhunna mahara aktharuhunna baraka èyí tí màrí rẹ̀ bá kéré wọn làlùbáríkà rẹ̀ pọ̀ jù tó bá pọ̀ kò sí láì fi kan bẹ́ẹ̀ o torí gbàtà anabi lọ bá Ọlọ́run ọba tán sallallahu ta'ala alayhi wa sallam tí àwọn kúlàfáwù rẹ̀ ń ṣiṣẹ́ lẹ́yìn rẹ̀ ọwọ́ adáyé Umar àwọn obìnrin wa ń gbówó lé sadaki Umar wa bọ́ sí ní mímbàdí lọ́wọ́ àfi àlà sí pé yẹ báyìí ìyá kan sọ fún pé ìyá amiral mu'minin laysa laka dhalik ìwọ amirul mu'minin lẹ́tọ̀ọ́ tó ṣeun ìyá ní kíni ìfilẹ́tọ̀ ẹ̀ Ọlọ́run sọ pé ní wa ataytum ihdahunna qintara tẹ́ bá fẹ́ mi tẹ́ bá fún kọ̀ọ̀kan wọn ní òkètè owó ó ní Rasulullahi wá lọ kọ̀fà alásí ọgbọ́n tó lọ́n wí ọmọ ẹ̀ lò Abubakar lọ kọ̀fà alásí torí pọ́gbọ́n tó lọ́n wí ọmọ ẹ̀ lò ìwọ́ wá fẹ́ yí padà Umaru sì gèrè mímbàrí padà lónìí gbogbo ẹ̀yin mùsùlùmí o Umaru sáàsì ṣe ìyá ìyá ìtì o obìnrin lọ́lẹ́tọ̀ kó gba sàdáàkì bàbá rẹ̀ gbọ́dọ̀ gbá lọ́wọ́ ẹ̀ ìyá rẹ̀ gbọ́dọ̀ gbá ní ọwọ́ ẹ̀ ọkọ ni ó sì fún ìyàwó ẹ̀ nítorí wàá lóun ọgbà náà láàfún èmi ti sọ ìgìrì amira Daru Naim alájà wẹ ni a fẹ́ níjọ́ tí mo lọ sọ igi ọ̀kan náà àwọn ọmọ wọn gbajúmọ̀ lọ́mọ náà ntí ìyàwó rẹ̀ wíjọ́ náà ni pé sàdáàkì tòun ájì ni àwa sọ igi lé ní pé sàdáàkì rẹ̀ ní ájì tó sì tẹ̀lé ọ̀kọ̀ràn lọ mo tó sọ igi míì fún mi lẹ́ẹ̀kejì náà ìyàwó eléyìí náà tó ní sàdáàkì tòun náà bíi tìjọ́ ní náà ni o àtúnṣe igi lélẹ́yìn náà kò sí láì fi ntọ́ba dùn mọ́bìnrin ọmọ jẹ́ a sì ti lọ sọ igi tóbìnrin kan ní ntọ́hún fẹ́ gbà Sahihul Bukhari ni ntọ́hún fẹ́ gbà Sahihul Muslim ni bó ti rí láyé anabi wa Muhammad nánú sallallahu ta'ala ọkùnrin kan fẹ́ fẹ́ yàwó jẹ́ kan anabi ní kìló ní ìyàwó kìló gbà ìyàwó ní gbogbo tó bá fún un lòún yọ́nú sí anabi ní kìló ní ó ní gbogbo wọn ní nǹkan kan ilé ńkọ́ ó ní kò sí nǹkan kan bí mo ti dúró náà moro yìí ọwọ́ àfòkà irin yẹpẹrẹ kan yẹpẹrẹ ọkàn anabi wa ni òkò ọwọ́ rẹ̀ ń ta lónìí ó lè mí náà nì so ó lè fi yíwùn lẹ̀ báyìí pé torí òfin yìí fi yíwùn lẹ̀ anabi ni kọ́ bọ̀ ọ̀ka náà wá ó sì bọ̀ fún wọ́n sì mú fún ìyàwó sì gbà ó sì yọnu sí sẹ́wọ́n nínú mistake àwọn àfa kọ̀ọ̀kan tí wọ́n bára wọn ní kò jẹ́ àfa bóyá àìmọ̀kan bóyá wọ́n rò fún àwọn lajú tọ́ ọlọ́wọ́n bá lọ́mọ nítorí wọn débẹ̀ wọ́n wá bẹ́ẹ̀ lọ́wọ́ pé sàdáàkì dà ọkọ̀ òmù sàdáàkì wọn ni lọ́yà ẹ̀yin ẹbí ọkọ̀ ẹ̀ wọ́n sọpọ́tì sàdáàkì o kí wọ́n sọpọ́tì wọ́n yé sọpọ́tì sàdáàkì obìnrin tọ́lá Ànábì wa Muhammad ń sọ fún wa pé inna ahaqqa mastawfaytum min ash-shuruti mastahalaltum bihi al-furuja Ànábì ní ìwọ̀ tẹ́ ẹ gbọ́dọ̀ má pé òun ní ìwọ̀ tẹ́ ẹ fi sọ abẹ́ obìnrin yín dẹ̀ tọ́ fúnra yín sẹ́rí sàdáàkì tọkọ mú fún ìyàwó òun ní túmọ̀ pé kọ̀rọ̀ rẹ̀ òun nìkan ló ní níjó ti fún sàdáàkì òun ẹlòmíì ò lè bá a pín mọ́ bẹ́yìn bá wá sọ̀pọ́tì rẹ̀ bóńtì yín jẹ́ ń bẹ́ẹ̀. sàdáàkì tó fún yìí tó fi jásí pé kọ̀rọ̀ rẹ̀ òun nìkan ló ṣe kí ni ìwọ tó wá sọ̀pọ́tì ẹ̀ bóńtì ẹ̀ jẹ́ kọ́lá Yorùbá gan wọ́n sọ̀rọ̀ wọ́n kílíà rẹ̀ wọ́n láyé mọ́kọ́ ọmọ ká tó máa èwo wá lé ní wọ́n wá sọ̀pọ́tì rẹ̀ sí ọlọ́run làwọn bẹ̀ àyèmàkan ní ibi rẹ̀ ọlọ́run kò fi mọ̀ wá bí sàdáàkì bá ti kún àkọ́kọ́ ẹnì yìí sọ pé mo fẹ́ fẹ́ ma bàbá ní ankatuka ibnati fulana ọmọ mi lágbájá mo fi fún ọ ó fèsì padà pé kọ̀bílìtù mo gbà á wọ́rọ̀dìtù mo yọ́nú sí i àwa béèrè sàdáàkì wọ́n yanjú ẹ̀ ọ yanjú ó di mélòó báwọn àkọ́kọ́ ọ̀rọ̀ tí wọ́n sọ ẹlẹ́ẹ̀kejì wàlíyù tó sọ ọ̀rọ̀ ẹlẹ́ẹ̀kẹta ìfì tí wọ́n fún ẹlẹ́ẹ̀kẹrin wá ní
sàdáàkì lẹ́yìn sàdáàkì ni ẹlẹ́rìí kìíní ó wá jẹ́rìí ẹlẹ́rìí kejì ó wá sí kìíní yóò wá jẹ́rìí láti tí wọ́n bá ti parí ẹ̀ bẹ́ẹ̀ yẹn àfọ́ wa ṣàdúrà sí tí wọ́n bá fẹ́ bẹ̀rẹ̀ irú gìbẹ́ yẹn wọ́n ń pe kútùbà kan ní kútùbàtù Abdullahi ibn Mas'ud tó bẹ̀rẹ̀ pẹ̀lú pé inna alhamdulillah nahamaduhu wa nasta'inuhu wa nastaghfiruhu wa nasta'dihi wa natubu ilayhi wa na'udhu billahi min shururi anfusina wa min sayyiati a'malina man yahdihillahu fala mudilla lahu wa man yudlil fala tajid bi taqalisi kútùbà yẹn àfa àtọmọ sẹ̀rí àtọ́fẹ́ so igi kútùbà òun ní ọkọ̀ ké tí ó bá ké sáájú yóò ké ní ìgbẹ̀yìn wọ́n ké kútùbà òun torí kútùbà òun ni wọ́n ń pè ní kútùbà tó nìka wọ́n máa sábà ké tí a bá fẹ́ bẹ̀rẹ̀ sí ṣe ákídù nìka tí a bá wá ké lákọ̀ọ́kọ́ àbí wọ́n ké mẹ́ tí a bá ti parí ẹ̀ báwọn àdúrà lókù tí wọ́n ṣe sí sẹ́rí ìta sọ ákídù nìka nù síso igi nu bẹ́ẹ̀ yẹn bá ti lè so igi báwọn ọkùnrin òun ti dẹlẹ́tọ̀ obìnrin obìnrin náà ti dẹlẹ́tọ̀ ẹ̀dàkùn jama kí ló lé bí ìgìta kàkàlẹ̀ yìí kò sí tó lé ń bẹ́ẹ̀ kí ni wá ń bí kí mùsùlùmí máa ṣe sìnà tí ò lè fẹ́ yàwó kí ni ń bí kí ẹ máa sọ pé introduction ni kẹ́ ẹ ṣe ẹ má ṣe igi tẹ́ bá ṣe introduction nísìn àwọn ọmọ wọ̀nyí ni bí wọ́n bá gbẹ́sìn yé tí wọ́n bẹ̀rù Ọlọ́run bẹ́ẹ̀ ṣe introduction gan wọ́n ń ṣèbàjẹ́ tẹ́ bá wá ṣe introduction fún wọn tán ẹ legalize sìnà àfọ wa ṣàdúrà sí tí a bá fẹ́ bẹ̀rẹ̀ irú gìbẹ́ yẹn wọ́n ń pe kútùbà kan ní kútùbàtù Abdullahi ibn Mas'ud tó bẹ̀rẹ̀ pẹ̀lú pé inna alhamdulillah nahamaduhu wa nasta'inuhu wa nastaghfiruhu wa nasta'dihi wa natubu ilayhi wa na'udhu billahi min shururi anfusina wa min sayyiati a'malina man yahdihillahu fala mudilla lahu wa man yudlil fala tajid bi taqalisi kútùbà yẹn àfa àtọmọ sẹ̀rí àtọ́fẹ́ so igi kútùbà òun ní ọkọ̀ ké tí ó bá ké sáájú yóò ké ní ìgbẹ̀yìn wọ́n ké kútùbà òun torí kútùbà òun ni wọ́n ń pè ní kútùbà tó nìka wọ́n máa sábà ké tí a bá fẹ́ bẹ̀rẹ̀ sí ṣe ákídù nìka tí a bá wá ké lákọ̀ọ́kọ́ àbí wọ́n ké mẹ́ tí a bá ti parí ẹ̀ báwọn àdúrà lókù tí wọ́n ṣe sí sẹ́rí ìta sọ ákídù nìka nù síso igi nu bẹ́ẹ̀ yẹn bá ti lè so igi báwọn ọkùnrin òun ti dẹlẹ́tọ̀ obìnrin obìnrin náà ti dẹlẹ́tọ̀ ẹ̀dàkùn jama kí ló lé bí ìgìta kàkàlẹ̀ yìí kò sí tó lé ń bẹ́ẹ̀ kí ni wá ń bí kí mùsùlùmí máa ṣe sìnà tí ò lè fẹ́ yàwó kí ni ń bí kí ẹ máa sọ pé introduction ni kẹ́ ẹ ṣe ẹ má ṣe igi tẹ́ bá ṣe introduction nísìn àwọn ọmọ wọ̀nyí ni tí wọ́n bá gbẹ́sìn yé tí wọ́n bẹ̀rù Ọlọ́run bẹ́ẹ̀ ṣe introduction gan wọ́n ń ṣèbàjẹ́ tẹ́ bá wá ṣe introduction fún wọn tán ẹ legalize sìnà kí ẹ kúkú so igi kì í bá lóore fẹ́ yẹn bí ẹ dákun gbogbo ẹni tí ń gbọ́ mi mo fẹ́ kẹ́ ẹ sọ ilé yín di bí ẹ̀sìn mo fẹ́ kẹ́ ẹ sọ ẹbí yín di bí ẹ̀sìn tí ó máa ṣe nǹkan nínú ilé tí ó máa ṣe nǹkan nínú ẹbí bí ìsìláàmù ti fẹ́ ká ṣe bọ́lọ̀ ti fẹ́ ká ṣe bá nàbì ti là kalẹ̀ èyí òun ní ọ̀ma yé da ní ọ̀ma yé tó láàfin máa níyàwó rẹ̀ láàfin máa lọ́kọ rẹ̀ láàfin máa bímọ rẹ̀ làwùjọ fi dá láàfin gbádùn ayé tí ọba sí wọn ni ayé ọmọ dàrú sí ni o fẹ́yìn bá wá sí akídó nìka àtàbẹ̀ yẹn sẹ́rí ìta máa wá ṣe lẹ́yìn akídó nìka òun ní jẹ́ wàlímà wàlímà wọn là ń pè ní ìyàwó ṣíṣe tí mo fẹ́ ṣe ìyàwó mo fẹ́ ṣe èèyàn ṣe akídó kó tó ṣe wàlímà ni èèyàn sì pa méjèèjì papọ̀ tó bá rọrùn bí ó bá rọrùn èèyàn ṣe akídó yóò padà ṣe anabi wa Muhammad